Aláròyé máa wí o. EFCC ya bo ìlú Ẹdẹ, ọmọ yahoo 64 ni wọ́n kó pẹ̀lú dúkìá wọn. Níṣe lọ̀rọ̀ di ẹni orí yóò dilé láàrin àwọn afurasí ọ̀daràn tí wọ́n ń lu jìbìtì orí ẹ̀rọ ayélujára èyí tí wọ́n ń pè ní yahoo yahoo tàbí yahoo plus lọ́jọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 8 oṣù karùn-ún yìí nílùú Ẹdẹ nípínlẹ̀ Ọ̀ṣun. Àjọ tó ń gbógun ti ìwà jìbìtì lílù, àjẹbánu àti pípa owó ìlú ní pọ́npọ́ nílẹ̀ wa Economic and Financial Crimes Commission EFCC ló ya bo àwọn géńdékùnrin rẹpẹtẹ kan láwọn ibùba wọn tí wọ́n ti ń ṣe okòòwò gbájúẹ̀ wọn nílùú ìṣẹ̀ǹbáyé ọ̀hún tí wọ́n sì fi páńpẹ́ òfin gbé 64 lára wọn. Wọ́n tún kó gbogbo ọkọ̀ ayọ́kẹ́lẹ́ bọ̀gìnì, ẹ̀rọ kọ̀ǹpútà àti fóònù alágbèéká tí wọ́n ká mọ́ wọn lọ́wọ́. Nínú àtẹ̀jáde kan tí EFCC fi léde lójú òpó ayélujára wọn lórí ìkànnì Facebook lọ́jọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 11 oṣù karùn-ún tá a wà yìí, wọ́n ló ti pẹ́ tí olóbó ti ń ta wọ́n nípa ìwà arúfin táwọn afurasí náà ń hù bí wọ́n ṣe fẹ́ sọ ìlú Ẹdẹ di ìkóríta ẹ̀kọ́ṣẹ́ yahoo yahoo àti ìwà ọmọ jayéjayé tí wọ́n ń hù kiri ìgboro. Èyí ló mú káwọn túbọ̀ fínlẹ̀ dáadáa. Wọ́n wá gbogbo ibùba wọn kàn, òtẹ́ẹ̀lì àti kọ́lọ́fín tí wọ́n sá pamọ́ sí kí wọ́n tó ya bò wọ́n lójijì lọ́jọ́ wẹ́sídẹ̀ẹ́ ọ̀hún. Nígbà tí wọ́n kó wọn, lára dúkìá àti irinṣẹ́ tí wọ́n ká mọ́ wọn lọ́wọ́ ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́ bọ̀gìnì 18, fóònù olówó ńlá oríṣiríṣi 52, 112, ẹ̀rọ kọ̀ǹpútà alágbélétan 18, ẹ̀rọ ìṣeré kọ̀ǹpútà ìyẹn PlayStation games 3, ọ̀kadà 5 àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwé àṣẹ, ìwé ẹ̀rí tó jẹ́ ayédèrú ní gbogbo wọn. Bẹ́ẹ̀ ni wọ́n tún bá oògùn abẹnugọ̀ngọ̀. EFCC ti ní gbogbo àwọn tí wọ́n kó yìí ni yóò fojú balẹ̀-ẹjọ́ lẹ́yìn tí ìwádìí tó lọ́rìn nípa ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n bá ti parí. Faith Adébọlá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé Online TV.